Igboho ń sọ pé ẹni tó bá bí aláya wọ́n bí aláya ti wá dá o ìdí ẹ̀ sì ti bí aláwa ẹ̀yin lẹ wá àrè lẹ́yìn ńlẹ̀ yìí ẹni tó bá bí aláya ẹ̀dá kẹ̀ nínú Ìbàdàn níbi táwa ti wà nílùú ta ni Igboho ńlẹ̀ Yorùbá ta ló fi Igboho jẹ́ agbẹnusọ ńlẹ̀ Yorùbá tí wọ́n máa sọ fún wa pé ẹni tó bá bí aláya ẹ̀dá. Etí tó bá gbà lọ yẹ ọ gbà bọ̀ o ni mo ṣe pé wọ́n á fi tó yín létí ibi ọ̀rọ̀ dé dúró láàrin èmi àti Monday Igboho. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wo ìkànnì yìí tó bá yẹ pé ìgbà kọ̀ọ̀kan yín rèé tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì yìí ìkànnì Lovers Arena TV nìkànnì tí ẹ já sí yìí mo rọ̀ ọ́ bá mi subscribe sí ìwé ẹgbẹ́ rẹ̀ ń ọ̀rẹ́ ẹ máa gbọ́kàn níbẹ̀ táwọn lè bá máa pè ní notification bell bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yóò gbọ́ option mẹ́ta kan wá èyí tí ń bẹ lókè ohun tí ń ṣe option A lí àti lí táwọn lè bá máa pè ní option all òun ni kò bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yọ̀ǹda rẹ̀ láìkì fídíò tó ń wò lọ́wọ́. Igboho ń sọ pé ẹni tó bá bí aláya wọ́n bí aláya ti wá dá o ìdí ẹ̀ sì ti bí aláwa ẹ̀yin lẹ wá àrè lẹ́yìn ńlẹ̀ yìí ẹni tó bá bí aláya ẹ̀dá kẹ̀ nínú Ìbàdàn níbi táwa ti wà nílùú níbi tí irú tiwa ti wà nílùú ta ni Igboho ńlẹ̀ Yorùbá ta ló fi Igboho jẹ́ agbẹnusọ ńlẹ̀ Yorùbá tí wọ́n máa sọ fún wa pé ẹni tó bá bí aláya ẹ̀dá wèrè lẹ́yìn ó ní bàbá àwọn crash ká dáa fún yẹ ó sì padà crash wọ gbólọ náà ni. Ibi tí irú tiwa ti wà nílùú kí Igboho máa sọ pé ẹni tó bá bí dà. Competition is the beauty of democracy. Anybody lè compete pẹ̀lú ẹni ebi competition ló gbé Tinubu náà wọlé. Bí ó bá contest inú APC ṣe yóò rí tíkẹ́ẹ̀tì gbà ní ṣé lọ mú tíkẹ́ẹ̀tì bá ń lé ni ebo contest ni. Ẹ̀bùn contest ni. Olóyè Sunday Igboho tí Tinubu bá tú yín lẹ̀ ẹ̀yin ló túlẹ̀ kì í ṣàwa o. So ti yé yín òun tọ́ ni pé mo appreciate fact pé ẹ̀ ń sẹ̀sán fún olóore yín pé ó tú yín lẹ̀ àbí whatever fine. Bọ̀ fún yín láti wá máa sọ wípé ẹni tán bá bí dáa kó gbé Àtíkù àbóbí wá irú ọ̀rọ̀ wo nìyẹn sẹ́yìn lẹ́ ń bọ́ wálẹ̀ Yorùbá ni ẹ wá ń pé ẹni bá bí dáa kó gbé Àtíkù àbóbí wèrè kan wálẹ̀ Yorùbá sẹ́yìn lẹ́ mélòó ní ilẹ̀ Yorùbá ṣé ilẹ̀ Yorùbá tọ̀dọ̀ tí yín ní Igboho àbí ilẹ̀ Yorùbá ti agangan nílẹ̀ Yorùbá lókè Ìbàdàn bí àbáwọn ilẹ̀ Yorùbá tó kù àbẹ́rẹ́ wa gbà mí ni ẹni tó bá bí dáa kó gbà Àtíkù àbóbí wèrè kan wá Tinubu gan ò lè sọ bẹ́ẹ̀ competition ni beauty democracy Tinubu gan ò lè sọ bẹ́ẹ̀ ẹ sọ ọ̀rọ̀ ẹnu ẹ mọ́ kó bá Tinubu pẹ̀lú àwọn ọ̀rọ̀ tẹ ẹ mọ́ sọ káàkiri o láti mọ́ sọ pé ẹni tó bá bí dáa kó gbé Àtíkù àbóbí wèrè kan wá ilẹ̀ Yorùbá ṣé ẹ̀yin lẹ́ni ilẹ̀ Yorùbá ni ṣé kì í ṣe ilẹ̀ Yorùbá kan náà tọ́jọ́ jẹ́ ti gbogbo wa yìí ni ta ló wá gbà yín lágbẹnusọ tẹ ẹ wá bẹ̀rẹ̀ sí máa sọ lórúkọ gbogbo ọmọ Yorùbá of course ni ò láìkì Obi ọtí yẹn ò mí ìpẹ́ bóyá kò ní ráìtì láti campaign níbikíbi tó bá wù táyà ń sọ pé ẹni ẹ bá bí dáa kó gbé fún tẹ́ ẹ tiẹ̀ wá wí yín wà bẹ̀rẹ̀ sí campaign fún Obi ńlẹ̀ Yorùbá látòní lọ ẹ wá ṣe wọ́ọ̀sì yín ẹni ẹ bá bí dáa kó gbé Àtíkù àbóbí wèrè kan wálẹ̀ Yorùbá ẹ̀yin lẹ̀ ń bọ́ àwa ńlẹ̀ Yorùbá àbí mélòó ni ilẹ̀ Yorùbá apá abitẹ́yìn ti wá Igboho ńlẹ̀ ẹlẹ́ ń bẹ̀rùn ẹ à ń sọ lórúkọ ilẹ̀ Yorùbá ẹni ẹ bá bí dáa kó gbé Àtíkù àbóbí wèrè kan wá of course mi ò like Obi èmi ẹgbẹ́ fúnra mi ò like and that's my personal decision but kò ń ṣe pé bóyá ẹnìkan wà máa gba Tinubu lé mi lọ́rùn tipátipá pé ẹni tó bá bí dáa kó gbá Àtíkù àbóbí wèrè kan wá competition is the beauty of democracy tẹ́lẹ̀ bá mọ̀ kẹ́kẹ́ ká bá sọ fún yín lónìí ojú ti wá ti rí òkun ó ti rọ́ọ̀sà àwa ti nẹ́gbàrá ti nẹ́gbòro ẹ̀ ń sọ pé ẹni bá bí dáa kó gbá Àtíkù àbóbí wò látòní ìlọ ó yá Obi for presidency ó yẹ wá ṣe wọ́ọ̀sì yín. Ẹ kú dédé àsìkò ẹ̀yin alára wa etí tó bá gbà lọ yẹ ọ gbà bọ̀ o ni mo ṣe pé wọ́n á fi tó yín létí ibi ọ̀rọ̀ dé dúró láàrin èmi àti Monday Igboho. Àkọ́kọ́ náà mo dúpẹ́ lọ́wọ́ àwọn ẹni bí èèyàn tí wọ́n tó rà lẹ́gbẹ̀rún ọ̀kẹ́ bàbá wa Sowore bá àmẹ́tọ́ ilẹ̀ Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun. Bàbá pè mí wọ́n ní àwọn ò ní wà láyé kí ìyà ọmọ ìjọmọ mẹ̀kúnnù àwọn ò ní sí kò ní jẹ́ pé gbà táwọn wà nínú ayé yìí ni wọ́n mọ̀ kó yan ọmọ mẹ̀kúnnù kankan kéré kò ní jẹ́ pé gbà táwọn mì lọ́wọ́ lórí ilẹ̀ níbí
ìní wọn ọmọ ẹ̀yìn ọmọ mẹ̀kúnnù jẹ àwọn activist tòótọ́ nù yàtọ̀ sáwọn audio activist inú ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí rédíò ní ìkì tó kún fẹ́ ṣe gómìnà ẹnu lásán ló níbi ìtajà kàrà bọ́lọ̀ bá délẹ̀ tẹ́tẹ́ pé báyìí yóò ignore mẹ́sẹ̀jì yìí ni ọmọ rédíò olójó ìwèrè máa fi ṣòwò rẹ daddy of life mi ní wáyé tí sà ẹ ṣe gan mo dúpẹ́ God bless you sir àrọmọdọ́mọ yìí ò ní jìyà wọn ti ẹ lè fọwọ́ lágbára ọmọ tí yín lójú ẹ ti bá débi tọ́lá pẹ̀rẹ̀ kò wá ní bàjẹ́ lágbára Ọlọ́run mo tún wá dúpẹ́ lọ́wọ́ ọ̀gá wa VDM bàbá náà pè mí despite pé mo ní nọ́mbà wọn lọ́wọ́ but èmi ò ní disturb èèyàn with irrelevant things despite èèyàn kì í abuse the access o lè torí pé o ní nọ́mbà ru VDM lọ́wọ́ kó wá máa pè ń gbogbo ìgbà náà ó máa liquidate value èèyàn gan níwájú irú tiwọn ṣẹgẹtẹ àti pé iṣẹ́ tó tiẹ̀ wà lọ́wọ́ irú àwọn nǹkan tiẹ̀ wà á pọ̀ ju pé kéèyàn tó máa disturb wọn lọ. So out of his busy schedule wọ́n find time láti pè mí pé Raphael comrade kí ló dé pé àwọn ará àwọn videos kan ó ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún wọn ṣùgbọ́n n tí ó wá jẹ́ kí wọ́n ṣe nǹkan kan tí wọ́n mọ̀ ni pé torí pé mo ti sọ fún wọn pé dádì Sowore ti wà in charge ìyẹn dádì wa Ọmọyẹlé Sowore so ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ gbogbo Raphael pátápátá àti ọ̀gá wa very dark man God bless you sir. Ọpẹ́ mi pàtàkì ẹlẹ́kẹta ó tún wá lọ sọ́dọ̀ bá mi Adébísí ọmọ ọlọ́pọ̀ èèyàn lókè Ìbàdàn ọ̀rọ̀ mi ká wọn lára jù ìmúlẹ̀ Ṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tímọ́tímọ́ Ṣèyí Mákindé kò sọ ọmọ olúwa rẹ̀ nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ kò sọ ọmọ ń tọ̀hún ọ̀rọ̀ mi ká wọn lára wọ́n bẹ̀rẹ̀ sí ní pé immediately ni wọ́n ti rán lọ́ọ̀yà wọn wá bá mi a petition commissioner ọlọ́pàá nínú state wọ́n rán lọ́ọ̀yà wọn wá wọ́n dẹ̀ fún mi ní 2 security. He's a very good man. Bàbá Adébísí ọmọ ọlọ́pọ̀ èèyàn lókè Ìbàdàn. Mi ní wáyìntì ẹ ti ṣe dáadáa gbogbo ntọ́mọlúwàbí lè ṣe lẹ ti ṣe láti rí dájú wípé wọn ìjẹgàba ọmọ wáyé wọn ọmọ fi ọwọ́ ọlá gbá ọmọ mẹ̀kúnnù lójú níbi tí irú yín ti wà nílùú Ọlọ́run wà ní bàtí yín jẹ́. Èyí tí ẹ ti ń ṣe é bọ̀ láti gbà láéláé ẹ ti ń bọ́rọ̀ yín bọ̀ ọjọ́ ti pẹ́ ẹnìkan ọmọ yín ẹ mẹ́nìkan bí ẹ wá bá dé lónìí yìí aburú ò ní gbẹ̀yìn yín. Bàbá mi Adébísí ọmọ ọlọ́pọ̀ èèyàn lókè Ìbàdàn. Ẹ̀yin tó sì kù náà tí ẹ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ àdúpẹ́ lọ́wọ́ yín ọpẹ́ pàtàkì lọ́wọ́ tó ń létà lejò àti ọ̀tọ̀kìlú ìlú tí ẹ dúró lórí pé àníṣe ẹ lè silence ọmọ mẹ̀kúnnù ẹ lè yan ọmọ mẹ̀kúnnù jẹ ẹ lè fi ọwọ́ lágbá ọmọ mẹ̀kúnnù lójú. So láfikún sí ọ̀rọ̀ mi mo rí ìyá kan lánàá tí wọ́n pé wọ́n ń bẹ̀bẹ̀ ní orí ti Aládò mo fẹ́ clear hair lórí ìyẹn ẹ̀bẹ̀ ti Aládò ni wọ́n ń bẹ̀ o wọn ọmọ bí ìyá òun ṣe jẹ́ sí but ẹ̀bẹ̀ tí ẹ̀ ni wọ́n ń bẹ̀ àwa kì í bẹ̀bẹ̀ lápá bí o èyí tí mo ń rí òye yín we no dey beg for here àṣẹ ló ń pánìkì ẹ̀bẹ̀ tọ̀dọ̀ tí ẹ̀ ni wọ́n ń bẹ̀ so because mo ti ń rí misconception kan lórí social media tó ń trend káàkiri pé wọ́n ti bá wọn bẹ̀bẹ̀ bẹ́ẹ̀ bá ta ni bẹ̀bẹ̀ sẹ́ẹ̀ ṣe èrè ṣá èmi ò rán èèyàn kankan láti bá mi bẹ̀bẹ̀ o ó ti yé yín we are on this and we are going to follow it to logical conclusion yes to the glory of God I have people like people of timber and calibers. People like Bami Ọmọyẹlé Sowore. People like VDM. We get lawyers like shooters. Lawyer be shooters. Àwọn de jáde yanjú. Àwọn Abubakar Masha. Kò sọ mo onítọ̀hún gbogbo Àbújá. And I have people. Nínú ìpínlẹ̀ Ọ̀yọ́. Mo ní Bami Adébísí ọmọ ọlọ́pọ̀ èèyàn lókè Ìbàdàn. Ìmùlẹ̀ ti Ṣèyí Mákindé. Tímọ́tímọ́ gómìnà ni o. Kò sọ mo olúwa rẹ̀. So ní àfikún. Bí mo ti ṣe sọ tẹ́lẹ̀ pé wọn rán ẹnikẹ́ni láti bá mi bẹ̀bẹ̀ kankan níbì kan o. We are on this and we are going to follow it to logical conclusion. Yes, I've been receiving a lot of threat messages látànà. Ṣùgbọ́n ikú kan yìí pọ̀ mẹ́ta lójú ràn. Èmi ò ní kú bí ò ṣe yíyè torí bá méjì kọ́ torí kí n lè máa ròyìn sí Ọlọ́run àti ìrìnrìn àwọn aráàlẹ̀ ni bó ṣe jẹ́nu ẹ̀yin alára wa. Ìwọ gẹ́gẹ́ bí ọmọ mẹ̀kúnnù má jẹ́ kí wọ́n silence ẹ̀ má jẹ́ kí wọ́n pa ẹ́ lẹ́nu mọ́ wọ́n jẹ́ kí wọ́n kó gìrìgìrì bá ilé ayé rẹ̀ lórí kí bóyá àwọn ní owó kan àbáwọn lórúkọ kan àbáwọn lóògùn kan. Àwọn èèyàn bíi Sowore ń bẹ tí wọn ò ní gbà kíyà ọjọ́ ọmọ mẹ̀kúnnù àwọn bíi very dark man wà àwọn Bami Adébísí ọmọ ọlọ́pọ̀ èèyàn ń bẹ bí àbá tọ́jà wípé tí wọ́n bá rí pé ìyá fẹ́ jẹ ọmọ aláìní níbì kan wọ́n máa come true ó yàtọ̀ sí àwọn activist audio activist èyí radionic inú ìpínlẹ̀ Ọ̀yọ́ tọ́jà pé ẹnu níbi ìtajà ká tọ́ ọ bá run into trouble báyìí bí ọ̀sẹ̀ méjì ni ó fi avoid WhatsApp message yẹ kò ní reply ẹ̀ táyé ó fi tán ẹnu lásán ló ní tiẹ̀. But people like very dark man they are not like that. People like Bami Ọmọyẹlé Sowore
bá mẹ́tọ́ gbogbo ilẹ̀ Yorùbá kò sọ́mọ onítọ̀hún bá mi mo dúpẹ́ and bá mi Adébísí ọmọ ọlọ́pọ̀ èèyàn lókè Ìbàdàn àbá náà ni àwọn ò ní wà nínú ìlú kíyà ọjọ́ ọmọ mẹ̀kúnnù ọmọ aburú mọ̀ kú mo ti rán lọ́ọ̀yà mi sí ọ ọ̀yà tún gba security méjì tó báwọn kí níwọ̀n yẹn ṣe rí nìyẹn o and then gbogbo ẹ̀yin alágbára ayé náà ẹ rọra torí ó ń rántí orin kan tí ọ̀kan lára àwọn olórin ìgbàgbọ́ yìí kan gbà kan pé alágbára ayé ayé àtàn òó ẹni lò ní ẹ gbọ́ àwọn tó lánàá wọn ò ti mọ̀ ìgbà ló ní ìgbà ń lò báwo ló síre adẹ́dà á béèrè lọ́wọ́ gbogbo wa ó ti pa ìdàpá ni yóò ti dàkú o òwe jẹ́ nìyẹn ẹ jẹ́ ká máa ní sùúrù because àárín ni gbogbo wa wà nú ayé àárín la wà o tí ẹ̀yin bá rò pé bọ́yẹ lè múrú tiwa sọ́wọ́ àwa náà ní àwọn táwọn òkè gbàǹjarè bá tí wọ́n jẹ́ godfather tiwa nínú ayé tó yẹ pé tán bá mú yín sọ́wọ́ gbogbo àgbáyé ló máa gbọ́ àwọn Sowore òkèrè náà international media Sahara reporters ojú oorun ni mo wà tán ti send ìgbà tí Sahara post international news network set àwọn CNN tán ti send ẹ̀ sí mi pé Sahara reporters posted you mo kọ́kọ́ fọ́ sára so ẹ jọ ọmọ elénìyàn ni mí o ọmọ elénìyàn ni mí ìyà ò sì gbọdọ̀ jọ ọmọ elénìyàn ẹ jọ ẹ̀yin tí ẹ máa fi ọ ẹ̀yin tó yẹ pé ẹni tẹ́ máa oppress ilẹ̀ máa wá ká ẹ̀yin kì í wá ẹgbẹ́ ẹ̀yin kiri ọmọ mẹ̀kúnnù ni ẹ̀yin máa wá ká tẹ́ fẹ́ fi ọwọ́ lágbá lójú ẹ lọ ṣọ́ra ẹ avoid irú tiwa àwa máa mú yẹn jẹ̀bi ni mo ti sọ tẹ́lẹ̀ lánàá pé máa mú yín jẹ̀bi nínú Ìbàdàn àmọ́ mú yẹn jẹ̀bi ní tiwa ni wà máa jẹ́ kẹ́ because see if you come for me you are a victim and if I still choose to come for you bàbá mi you are still the victim o so there is no two way about it èmi máa mú yẹn jẹ̀bi ni so ẹ máa jẹ̀bi so it's better ẹ máa ní láti avoid me honestly and this is for your own good ẹ ní láti avoid me o ẹ máa ní láti avoid me because see I have people that have lawyers like shooters I have people that have lawyers like shooters so ẹ máa ní láti avoid me ẹ dákun àní dààmú àní fòrò àní rákòbá o I don't like wahala but if wahala come no wahala o so wọ́n jẹ́ nìyẹn ẹ̀yin alára wa mo kí yín gbàrà mo kí yín gbòòrò mo kí yín lẹ́sẹ̀ kúkú mo kí gbogbo ẹ̀yin alára wa ń gbòòrò ayé tí kíkì mi tán sí n ò ní wáyé tí inú ayé ń gbà kan ẹ ṣeun adúpẹ́ dúpẹ́ ọpẹ́ ọ̀tán ọmọ aburú mọ̀ kò ń dúpẹ́ o mo ń dúpẹ́ pé òkun.